Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. آمين. A wá ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aláàánú jùlọ. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad. Ìkẹ́ Ọlọ́run àtọ́lọ́ Ọlọ́run kó máa bá àwọn sàábì ànábì, àwọn ará ilé ànábì àti gbogbo ẹni tó gba tọ́lọ́run ọba lódodo. Àmín. Ìkẹ́ Ọlọ́run, àánú rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa bá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ̀ sì ń wò wá. Àmín ya Allah. A kí yín káàbọ̀ sórí ètò wa tá a ti máa ń lara wa lọ́yẹ̀ níjọ́ mẹ́jọ mẹ́jọ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. A sì gba àlejò pàtàkì lónìí tí wọ́n ti jẹ́ òdú tí wọ́n yìí ṣàìmọ̀ fólóko. Ọdún ti pẹ́ tí wọ́n ti ń bá a bọ̀ ní harakatu islamiyya àti ń pa da'wa, ìyẹn ni pé ìtànkálẹ̀ ẹ̀sìn Islam àti ìfi ẹ̀sìn yé ni. Mo kí ọmọ ìyá wa, shehu wa, imamu wa, imam Abdulsalam bun imam Raji. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullah. Ahlan wa sahlan. Ayyakumullah. Marhaba bikum. Shukran. A fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún opportunity tó tún fún wa ká fi ṣe ètò yìí lónìí. Ọlọ́run jẹ́ a ní opportunity tó pọ̀ jù bá a ṣe fẹ́ lọ, kó sì gbà lẹ́sìn fún wa. Àwọn fàsìkò yìí náà rántí ẹni tí ó ń ṣolúgbọ̀wọ́ fún ètò ìtọ́jọ́ kan náà, àwọn ọmọ ìyá wa tí gbogbo wa mọ̀ bí ẹni mo owó, kọ́lọ́run bá ṣàlékún dáadáa rẹ̀, kó sì bá ṣàlékún àgbéga fún un, kó fi istijaba ṣe lọ́ṣọ̀ọ́ ní gbogbo ọ̀nà. Àmín. Now lónìí, ẹni bá jìnnà kó súnmọ́, ẹni tó bá sì súnmọ́ kó tẹ́tí sílẹ̀ dáadáa, torí Ọlọ́run sọ nínú alukur'ani pé bismillahir rahmanir rahim wa ma alaktul jinna wal insa illa liya'budun. Ọlọ́run ló wọn ọ̀dá àwọn èèyàn àtàwọn àlejànú àti gbogbo ohun tí ń bẹ bí ó ṣe pé ká máa sìn wọn. Àwa tá a wá jẹ́ èèyàn, ọkọ máa wà, ìyàwó sì máa wà, Ọlọ́run tún máa jogún ọmọ fún ọ̀pọ̀lọpọ̀ wọn. Bó la ṣe gbé ayé ìrọ̀rùn, bó la ṣe fẹ́ gbé ayé ìrọ̀rùn tí ò ní níṣòro, torí lónìí ẹ̀sìn ti dé fẹ́ di ẹ̀sìn láwọn ibì kan, nípa pé ntọ́ bá wu ẹlòmíì nínú ẹ̀sìn ní múlò, èyí tí ó wù ú kò ní ṣe. Ọlọ́run bá pàṣẹ wípé tóun fẹ́ kẹ́ ẹ máa ṣe ni, ara ẹ̀sìn lòun náà, kìí ṣèrun àtàwẹ̀ àti zakayiyọ àti mọ́kàlélọ, kìí ṣe yíò ní kẹ́lẹ́sìn. Tẹ̀lé ntọ́lọ̀ ní kí o tẹ̀lé, jìnnà sí ntọ́lọ̀ ní o jìnnà sí. Lábẹ́ ẹbẹ̀ láti wá fẹ́ ká yẹra wa wò kẹ́sìn wa lè pé. Ẹni tí ń kírun ni, ẹni tí ń gbàwẹ̀ ni, ẹni tí tún ń gba àwẹ̀ àdágbà tá a mọ̀ sí tàtàwá ni, ẹni tí ń yọ zaka ni, ẹni tó ti lọ Mọ́kà ni tí ò tún lọ ni. Ẹ jẹ́ kíyèsí àwọn tọ́lọ́run ọ̀fẹ́ nínú ìgbésí ayé wa, torí ilé tó dàrú dé, ibi tó dàrú dé ni ò fi jẹ́ kí àkóso tá à ń rí tó yẹ kó fún wa ní dẹ́kun kó fún wa ní dẹ́kun. Àwọn èèyàn kó ìwà tí ó yẹ tí wọ́n kó, nísìnyí wọ́n hàn nínú ìgbésí ayé wọn, ni wọ́n affect gbogbo ayé. Lábẹ́ bẹ́ẹ̀, ar-rijalu qawwamuna 'ala an-nisa. Ọlọ́run ní ẹ̀yin ọkùnrin, ẹ̀yin ni mo ṣe lópò mú lérò lórí àwọn obìnrin. Lónìí a wá fẹ́ yẹ àwọn ààyè
tí ń bẹ nínú ìgbésí ayé ọkùnrin tí ń mú kí ilé máa dàrú wò tá a bá yẹ̀ wò tọkùnrin kọ̀ọ̀kan bá mójútó bọ́lá máa ṣe ìyàwó ẹni náà lẹ́yìn ìyàwó dáadáa ilé ọmọ tòrò lọ níbẹ̀ àpadà ń bọ̀ ayé tàwọn obìnrin náà wò ń jọ́ mẹ́jọ àmọ́ lónìí tàwọn ọkùnrin lọ jáde màá gbé microphone fún ìmáàmù wa kán dákun àwọn ni olórí pátápátá fún ètò tí ń lọ lórí rédíò Kwara tó jẹ mọ́ ti Islam kó tó di pé wọ́n fún ìjọba níwèé pé èyí táwọn ṣe tó àwọn tó fẹ́ tẹ̀síwájú nípa dáwà lọ́nà míì bàbá wa imam falyatafaddal mashkuran ahlan wa sahlan. ma'juran min Allah. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. àlékún kí á ti gẹ̀ kó ń bá Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. inú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ṣáájú. náà. ó sì wá mo ti ń wo bo ni mo fẹ́ fi ṣe medical tí ń gbà wọlé bí wọ́n yìí. Allah akbar. èyí tẹ́ wá sọ ṣáájú ẹ sì wá Ọlọ́run jọ dáa fún yín wá. àmín wa iyyakum. ẹ sì wá jẹ́ kí n rí ẹ̀yin ọmọ àwọn bẹ́ẹ̀ ti ṣe jẹ́ kí n rọ́nà lọ. Allah akbar. Allah akbar. kí ni tẹ́ ẹ tọ́ síwájú ni wípé ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú pọ́lọ́hún torí kìíní kan dá wa bí kò sí ká wá sìn. ọ̀pọ̀lọpọ̀ wa ò rí márèèjì bí ẹ̀sìn. Allahu akbar. àrí bí ẹ̀sìn. Your marriage ìgbéyàwó rẹ ọlọ́kùnrin ọjọ́bìnrin is half of your religion ìdajì ẹ̀sìn rẹ ni. Allah. Ànábì ló sọ bẹ́ẹ̀ o. sallallahu alayhi wa sallam. Ànábì ní man tazawwaja ẹni tó bá fẹ́yàwó náà. àbóbìnrin tó bá lọ́kọ faqad akmala nisfa dinihi ó ti pé ìdajì ẹ̀sìn rẹ̀ pé ó ti fẹ́yàwó àbọ̀ lọ́kọ ó ti pé ìdajì ẹ̀sìn rẹ̀. Ànábì wa ní fálíẹ̀ tẹ́kì láàfin nísfìlì báàkì ẹnu tó kù fún ọ ni pé ìdajì tó kù máa fi bẹ̀rù Ọlọ́run ọba ṣe ó mì pé tẹ̀sìn bá jẹ́ 100 márèjì ti mú 50 mẹ́. Allahu akbar. bó o láti wá ń ṣe márèjì wọ ọ̀hún nísìnyí. bó o láti wá ń ṣe nísìnyí láti fẹ́ tara ọkùnrin bẹ̀rẹ̀. òpó ẹ̀yin náà lẹ kí àyà pé àrìjálù. qawwamuna ala nisa. ẹ ti la ọ̀nà fún mi kí n kàn máa rìn lórí rẹ̀ ni. anakumullah. òpó múlẹ́rọ tí wọ́n bá fẹ́ tú àyà wọn ò lè pọ̀ múlẹ́rọ. kọ̀wámù òpó sẹ́mi pé kọ̀wámù ó yàtọ̀ sí kọ́ ìmọ̀. kọ̀wámù gbogbo oníkéwú ni wọ́n máa pè kọ̀wámù sẹ́dá ti wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. so ó mì ní wípé òun ni foundation tí nǹkan fẹ́ dúró lé lórí. so nǹkan tí nǹkan ó dúró lé lórí gbọ́dọ̀ rẹ́sẹ̀ dúró. so ìwọ lọ́ọ́ pàṣẹ o gbọ́dọ̀ járùfin. so ìwọ lọ́ọ́ pàṣẹ wípé má ṣe nǹkan báyìí. nígbà tí Al-Hidayah bẹ̀rẹ̀ programu. Allahu akbar. náà. táwọn èèyàn àwọn obìnrin tó wá fẹ́ ṣe ìyàwó wọn ó pé wọn ó ṣe kínní mo wá fún un lófin wípé. ìyá wa bẹ́ẹ̀ ni mo tọ́jẹ́ ìyàwó ti yín tọ́jẹ́ ìyàwó mi. náà. òde alẹ́ kò gbọ́dọ̀ lọ o kò sóde alẹ́ èmi tí mo ní ọmọ lòde alẹ́ wọn ò ní pè mí náà sóde alẹ́ èmi náà lọ. ní dáhùn náà. ẹ̀ẹ̀kan tí mo rú òfin mi hùn torí Sheikh Daud Afanla Agbẹ̀dẹ ni. Allahu akbar. àwọn wọn kàn gbọ́ program rẹ pé ní ìlú wa lọrin náà ọmọbìnrin ní pé kí ó dáadáa báyìí èyàn àwọn kan fẹ́ ṣe mọ̀lúdì lẹ́kọ̀ọ́ program alẹ́ sì ni mo wá sọ fún wọn mo ní kèé lòdì alẹ́ o àmọ́ torí tiyín yìí yóò lọ àmọ́ yín tẹ̀lé èmi rẹ̀ ọjọ́ wa mo fún lófin èmi náà sì rúfin tí mo fún èmi lè lòdì alẹ́ so kò jẹ́ kó rí bí ẹni pé kò fẹ́ tó ní kí n má ṣe òun ṣe wá ń ṣe so àwọn nǹkan kan wà tó jẹ́ pé tọkùnrin bá ń ṣe kódà kó jẹ́ president ni yóò fọwọ́ rẹ̀ dálé ara rẹ̀ rú yóò dálé ara ẹ̀ rú àkọ́kọ́ ń bẹ̀ ni al-ibtiad kí ọkùnrin jìnnà sí ìyàwó ẹ̀ jíjìnnà yìí kò di dandan kọ́dọ̀ ó lè wà lọ́rin ó lè wà lọ́rin kí ìyàwó ẹ̀ náà wà lọ́rin ó lè jìnnà sí ìyàwó òun ó lè má fún ìyàwó ní attention bó ti yẹ kó fún ó lè má ra ààyè fún ìyàwó ká study ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnì kò lè bísí láyé lónìí tó ànábì sallallahu alayhi wa sallam kí ìyàwó rẹ̀ wá sọ pé alájẹ ìjọba rẹ̀ kọ́ wá ní ìwọ́n náà kí mo kú bísí bísí tá ànábì o torí iṣẹ́ tọ́lọ́ ń gbéra ànábì ọlọ́run ò gbéra wọ̀ so ànábì sì wá aráyè fáwọn ìyàwó ẹ̀ bó ti bísí tó kò sí tí kì í ṣe ipá pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ nínú ilé ìyẹn ni pé wọ́n jọ ṣàwàdà wọ́n jọ ṣe kínní Aisha máa sọ pé àwọn tí wọ́n ń ṣe eré ìyàwó lọ́kànkan ìmọ̀ fẹ́ wò wọ́n tá ànábì ó dúró lójú wíńdò pé máa yọjú lábẹ́ apá mi máa wò ó bó ti já ànábì ọlọ́run tó. so ọkùnrin mi kò sí nǹkan kan tí ń pòun ìyàwó rẹ̀ pọ̀ lẹ́yìn tó bá fẹ́ ṣe sáà ní pẹ̀lú rẹ̀ lálẹ́ kó ṣàwàdà díẹ̀ kó sì tẹ́ kí ní kó tún kú o so ìyàwó rẹ̀ wà nílọrin ìwọ wà lẹ́kọ̀ọ́
oṣù kan ò ní wálé oṣù méjì ò ní wálé oṣù mẹ́ta. ó possible bóyá tí ìbímọ gbogbo àṣepọ̀ ọkọ àtìyàwó kọ́ ni máa doyún ntí nfàlà àbí tẹ́lómi òfin lóyún àtàwọ̀kẹ́tì gẹ́rì sẹ́lìm ìgbà tí ò lè dọ́mọ lẹ́yìn sàṣepọ̀ kì í so ní sáyẹ̀nsì nìkan lọ́mọ yìí ìmọ̀ rẹ̀ ń bẹ́nu alukurani kẹrim kì í ṣe gbogbo tí tọkọ àtìyàwó bá lọ ọ̀dọ̀ dókítà tí wọ́n ní àwọn ń wọ́ ọmọ àwọn dókítà máa béèrè lọ́wọ́ ìyàwó pé ìgbà wo ló parí pírọ̀dù rẹ̀ wọ́n lè béèrè tóṣù tó kọjá nítorí fi ń béèrè wọ́n fẹ́ mọ fatiratil buwaida ovulation period ni wọ́n làwọn ní kíní ń pè bẹ́ẹ̀. àwọn olóògbé ni wọ́n ń pè bẹ́ẹ̀ ilé àná ńlá bá ń pè ní fatiratil buwaida àsìkò ní àṣepọ̀ ọkọ àtìyàwó lè dóyún ìwọ àsìkò ń gẹ́gẹ́ ni wò ó sílé ọwá ní every kíní kan of the month ìní máa wálé táàmù tó ń wálé sí ovulation period ti kọjá àṣedànù ló kù. irú ìyàwó bí ọ wà padà wá gbọ́ tó wá lọ yọ wá gbọ́ pọ́kọ̀ òun fẹ́ nìkan lóyún lẹ́kọ̀ọ́ wọ́tọ̀ ráàyè fún ti lọ́nu òun fi oúnjẹ ránṣẹ́ òun gbogbo ẹ̀ ránṣẹ́ lóòótọ́ oúnjẹ kọ́ mọ̀ tiẹ̀ jẹun. àmọ́ ó ń ṣàṣepọ̀ àìtọ́ níta. ó ń ṣe níta ó sì ń fi ó sì jìnnà sí tilé so àkọ́kọ́ ni àlejò. láì fi kan táwọn ọkùnrin míì ṣe nìyẹn wípé they have no time fún ìyàwó wọn jìnnà sí ìyàwó pé iṣẹ́ ló gbé àwọn lọ bí kan. kéèyàn out of sight is out of mind. ẹni tó o bá ti rí díẹ̀díẹ̀ yóò máa kú lẹ́mìí rẹ̀. alákọ̀ọ́kọ́ nu nínú tí ọkùnrin ṣe tó kù díẹ̀ káàtó. ẹlẹ́ẹ̀kejì ni alibokulu ahun in fact káwọn obìnrin ọmọ gbọ́ mi dáadáa tọkùnrin bá lóun ọ̀fẹ́ ọ̀tọ̀ bá já ahun abẹ́ta kọ́ mọ́ fẹ́ inú sábàbí tí ò fi yẹ kéèyàn fọkùnrin ní kó jẹ ahun. sọ ma sọ wípé ìmọ̀ mọ́nẹ́jì rẹ̀ tó bá lọ mọ́nẹ́jì rẹ̀ àṣàfà ádámọ̀tárì ni ó tún lè bímọ jọra rẹ̀. tó o pé ahun náà ni ó tún bí. tó o pé ahun náà ni ó jèrè ọkọ ọ̀tún á ní jèrè ọmọ. so ahun àwọn ọkùnrin míì ní ahun oríṣi mẹ́ta ló sì wà. ahun kan wà yàtàmọ́ta àbúrò yàtìmáàlì ìgbádùn tiẹ̀ ní kó máa rówó. kò ní ná o tó bá ní 1 million lé bó ti jí láàárọ̀ yóò ti ká yóò tún ra da kíní dé yóò da kíní dé bó tún lọ bó bá tó bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yóò tún wọlé yóò tún wá yẹ̀wò ahun kan nù kò ní náwó kò ní jẹni tí ọ̀nà àwọn ẹlẹ́ẹ̀kejì ni pé òun yàtàmọ́ta àbìlímàlì yóò máa náwó àmọ́ kò ní ná fáwọn ìyàwó rẹ̀ nílé kò ní ná fẹ́ bí gbogbo ilé oúnjẹ tó dáa lọ́mọ yóò jẹun yóò ó lè ra àpà wálé ó ní kó òun fi mu gààrí. ahùn kẹta òun làwọn tó jẹ́ pé iná fún rẹ̀ ní sì ná fáwọn fámìlì ẹ̀ àmàrà àtàkùn kò ní jàǹfààní rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kò sí kankan tó dáa mẹ́. so tómìnrin bá fẹ́ ẹni tó jẹ́ ahùn kó tẹ̀wá tó wá lè jẹ́ ni táyé mọ̀ pé lówó àwọn ò ní mọ kí lójú ìyàwó rí ńlẹ̀ àwọn yóò máa sọ pé ìyàwó rẹ̀ nkọ́ra kò yínwọ́ kankan ọkùnrin owó ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n sì ní mọ̀ wípé kò fowó mọ ìyàwó so ahun tọkùnrin bá ní ahun kì í ṣe ń tọ́ da torí pé tíyàwó bá ti lè bímọ tẹ́bi ń pọ́ mọ́ kébi máa pọ́ mọ́ kíyà máa jọ mọ́ kò sí táwọn obìnrin ò lè ṣe o láti sọ pé àwọn fẹ́ fọmọ àwọn lóúnjẹ obìnrin míì lè ta ara rẹ̀ láti fọmọ rẹ̀ lóúnjẹ nígbà tọkọ ìyá sí ẹlẹ́ẹ̀kẹta inú tọkùnrin ṣe tó fi ń dalẹ̀ ara rẹ̀ rú òun náà ní alikasuwa ilé kókókókókó kálé kéèyàn má dẹra díẹ̀ kéèyàn má dẹjú lẹ̀ kó má lè kò tiẹ̀ sáwádà kankan kò sí ogun ọlọ́mọ sọ pé àgbà tí lágbádá tíyàwó mi ti sọ̀rọ̀ mo ti fi ẹ̀yàn wọ́ mo ti fi gbá ìyàwó mi lójú mi ò gbá rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ àwọn obìnrin ò ṣe gbójú fún báwọn àwọn kìnnì kan ò ṣe é ṣe báwọn ẹlòmíà ní àwọn obìnrin abóbìnrin ṣe wìndìnwìndìn àwọn abóbìnrin mo tiráyè máa gbàmọ̀ràn lọ́dọ̀ obìnrin. ìdánpẹ nọ́nsẹ̀nsì nù. tó ànábì tá a láfẹ́ jọ. kì í ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ o. ànábì gba àyìn sọ àdìsá tó ṣẹlẹ̀ tá ànábì gbàmọ̀ràn lọ́wọ́ ìyàwó. Allahu Akbar. ó gbàmọ̀ràn lọ́dọ̀ òbí ó sì tẹ̀lé gbọ̀ràn o. nǹkan sì dáa. so kọ́ jẹ́ kọfẹ́ ni àwọn tí máa ń pé àwọn obìnrin ṣé táwọn obìnrin wá nílà ká ìbáwọn gbogbo ala lọ léèwé o. ẹni tí ò lọ léèwé lọ lé kéwú. aróbìnrin tí ń ṣe pò kínní nílé ìwé o. bẹ́ẹ̀ni. táwọn ọkùnrin tẹ́lẹ̀ rí wọn pé tí wọ́n ń ṣe pò kẹta pò kẹrin. bẹ́ẹ̀ni. aróbìnrin tí ń ṣe pò kínní nílé kéwú o. táwọn ọkùnrin ń tò lẹ́yìn rẹ̀. aróbìnrin tó ṣe pò kẹrin àṣìrọ́kùnrin tó ṣe pò kẹfà. àpẹẹrẹ pé rí wọ́n pé nù
tó tí Islam bá sọ wípé obìnrin làákàyè wọn àtẹ̀sìn wọn kò pé ó yẹ kẹ́ ẹ béèrè kí nìdí tó fi wí bẹ́ẹ̀ ni. bó lọ́lọ́run sì ń sọ̀rọ̀ bó ní sọ̀rọ̀ lọ tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀. tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ tí tọ́lọ́run sọ pé ẹ̀sìn wọn ò pé ni pé obìnrin tí ó bá ti wọ menopause kò lè gbààwẹ̀ kó pé òun ló sì ṣe bẹ́ẹ̀ kò sì ní kírun kó pé Ọlọ́run ló sì ṣe bẹ́ẹ̀ kò sì ní kírun kó pé àsìkò tó bẹ̀rẹ̀ sí ń ṣe period lọ́wọ́ yìí wọ́n máa pass through psychological problem kan tó ti pé wọ́n máa ṣe nǹkan tí ò normal Ọlọ́run fi forí ìrun jìn wọ́n ló yẹ kọkùnrin náà study pé tíyàwó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yóò máa wà àwọn ìwà kan tí ò normal Ọlọ́run tó lẹ́sìn sọ fún un pé má sìn mí lásìkò yìí mo yọ̀ dá ẹ̀. ó yẹ kí ìwọ ọkọ náà mọ̀ pé obìnrin yóò ní normal lásìkò yìí nǹkan kan mọ̀ ṣe àkọ́kọ́ ọ̀dí tí Ọlọ́run fi sọ pé ẹ̀sìn wọn ò pé nù kí ni làákàyè wọn ò pé ìdí tó fà ni wípé ní kóòtù nínú ṣẹ̀ríà tó bá fẹ́ jẹ́rìí kóòtù ní tí ṣẹ̀ríà ni pé rọ́jú ló ń wà àwọn ìmọ̀ràtà ọkùnrin kan àbóbìnrin méjì kí ló dé tàbí pé obìnrin méjì torí wípé ọkàn obìnrin ẹ̀mí obìnrin ó fúyẹ́ bẹ́ẹ̀ nìkan bá ṣẹ̀ tọ́ sẹ́wọ̀n àbọ̀tọ́ sí pípa nísìn obìnrin kọ́ ló bí o àmọ́ yóò ná abiyamọ o ìkúnlẹ̀ abiyamọ èmi ní wàá lè jẹ́rìí pé kí wọ́n adájọ́ kú fẹ́lẹ́ yìí so bí átífà wọn bá fẹ́ gbé òun èkejì rọrọ létí pé Ọlọ́run ló pàṣẹ òdodo ẹni tẹ́ni wọ́n mọ̀ pààyàn ó náà mọ̀ pààyàn ni so ẹni kura lẹ́sẹ̀rẹ́ àìsọ pé bí kan bá gbàgbé ìkan ọ̀ràn létí ìtumọ̀ wípé kí wọ́n fi pé méjì nù ìtumọ̀ wípé ẹ̀sìn wọn ò pé àbí wọn kì í ṣe pé bóyá wọn wà ní làákà inú ẹlẹ́ẹ̀kẹrin nínú tọkùnrin ṣe tó fi ń da lára rẹ̀ rú ni al-ihmal negligence ntọ́lọ̀ ń pe obìnrin fún wa wọ́n sì gba anabi wa Muhammad léèrè wípé òye obìnrin rere fún wa anabi sọ wípé obìnrin tó jẹ́ wípé ìzá nazarita ilé ha gbogbo àti ìwọ ọkọ bá ń wo ìyàwó rẹ̀ sanratika inú rẹ̀ ó sì máa dùn. so àwọn obìnrin ìwọ Ọlọ́run sì fààyè kún ó so gélẹ̀ fún wọn wọn kàtíkè wọn ṣe gbá wọn ṣe oge àṣekúdórógbó ń ta ṣe nínú ilé fọkọ rẹ̀ àní wọn máa soge fún yín wọn ń soge ń fún yín náà lẹ wò yìí ńlọ ń bọ̀ gbogbo tí ọ̀sọ́nù ní ń wá ń fi hàn pé dádì ẹ wo style aṣọ tí mo rán yìí ń pé lákùn pé òkè ló kó sí nísìnyìí nǹkan tó admire wọn táwọn kan bá admire rẹ̀ lára rẹ̀ níta tí obìnrin bá arúgbó tí ó kú lọ́la tọ́jú obìnrin tẹ́nìkan bá rí lónìí tó ní màmá gbà tẹ wà lọ́lọ́mọge ẹ rẹ̀ wà gan o inú rẹ̀ ó sì dùn so àwọn ọ̀rọ̀ tó rí báyìí ọmọ ìmọ̀ ó ní tí máa ṣe lára obìnrin nìkan kọ́dọ̀ ọkùnrin náà kò sẹ́ni tí wọ́n sọ fún yín pé aṣọ yìí fìtì rẹ inú tiẹ̀ náà dùn so ìyàwó rẹ ń lọ ń bọ̀ ń soge ń ṣe gbá ń ṣe gbogbo ẹ̀ òun ṣe bí ìgbà tí ó rí òun pé kókó wájú rẹ tó ló kó sí yìí nísìn ṣé wọn náà tẹ ẹ̀yin náà mọ̀ tẹ̀lé pé ẹ tún kù ń bẹ́ẹ̀ so ọ̀ ń kọ̀ndẹ́mù rẹ̀ nínú ilé àwọn kan sì ń súfèé tí wọ́n bá rí níta ìwọ tó ti ń kọ̀ndẹ́mù ìyàwó rẹ̀ nínú ilé ìwọ náà ń súfèé tó bára àwọn kan níta níta Ànábì sọ fún wa ní pé ìsàsepọ̀ ọkọ àti ìyàwó sàárà àtúnni sádàkà ni ìyẹn ni pé tọkọ bá ń ṣe yóò máa gba sàárà àwọn nǹkan mẹ́rin tí mo ra sọ ní ṣókí kóbìnrin kọkùnrin kó jìnnà sí mo wá fẹ́ fi ọ̀kan kún ọ̀kan tí mo fẹ́ fi kún yìí mo fẹ́ sọ fún àwọn tó níyàwó méjì tó níyàwó mẹ́ta tó níyàwó mẹ́rin nǹkan kankan bẹ táwa ọkùnrin mi kàkún táwọn obìnrin yìí kàkún tí sì ń dá wa lálẹ́ from àwọn cases táwọn èèyàn ń gbé wá bá mi ìlò jẹ́ kí n rí bẹ́ẹ̀ ẹni tó níyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n máa ń pín oorun ó lè jẹ́jọ́ méjì méjì ni ó lè jẹ́jọ́ kọ̀ọ̀kan ó lè jẹ́ ọjọ́ mẹ́ta mẹ́ta whatever it is ọkùnrin mi nítorí wípé bóyá ìyàwó nọ́mbà 2 pẹ̀lú reason tí òun lọ́mọ tẹ́nìkan ọmọ ọkùnrin ọkọ yìí prefer kó máa bẹ lọ́dọ̀ ìyàwó nọ́mbà 2 kódà ìgbà míì tó oorun bá kan ìyàwó nọ́mbà 1 àbí ìyàwó nọ́mbà 3 ọ̀dọ̀ ìyàwó nọ́mbà 2 lọ́kọ yìí yóò wá lóhun sùn gbàgbé mo sùn gbàgbé ni ò jẹ́ rántí àbí òun sunrun ní méjì méjì ó ti wá sunrun kan lọ́dọ̀ ìyá lélẹ́ ni dẹ̀ ó ní course láti travel lọ sẹ́kọ̀ọ́ ó sì lọ́sẹ̀ kan
oorun méjì ló yẹ kó o sùn ọ̀sẹ̀ sùn ẹyọ kan ló fi lè kó nígbà tó bá tè kó dé bó ló yẹ kó o dé sí ibi tó ti jẹ gbèsè ọjọ́ kan kọ́kọ́ san. ló fi san gbèsè wọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò kì í ṣe èyí nítorí pé ní. wọn èyí tó bó ṣe yẹ. wọn èyí tó bó ṣe adìlò fílmù àbíìtì nìyẹn kó o ṣe déédéé níbi pínpín oorun. tí Ànábì sọ fún wa wípé ẹnikẹ́ni tó bá ní ju ìyàwó kan lọ fàmọ́là ìlà ẹ̀dá ọmọdún òkúra ọ wá fi sí ọ̀dọ̀ kan ọ̀pá kejì tì. Ànábì tó bá di jẹ́ ọ̀gbẹ́ni àlìkìyàmọ̀ tí ń bá ń bọ̀ wá yọ wọ́ lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n fi mọ̀ pé ẹni yóò ṣe déédéé láàrin àwọn obìnrin rẹ̀. aya alukurani kẹrin wà tó sọ. Allahu Akbar. alukurani sọ wípé ó ní ẹ lè ṣe déédéé láàrin obìnrin wàlẹ́ ọ̀hárásítùm kọ́dà bẹ́ẹ̀ bá fẹ́ ṣe déédéé tọ́lọ́run là lè ṣe ọlọ́run ní a ṣe déédéé àmọ́ sọ pé à lè ṣe déédéé tọ́lọ́run là lè ṣe ni pé déédéé I love you equally alẹ́ wí lẹ́nu àmọ́ àwa tá à ń wí náà mọ̀ pé rọ́ ni o lè níyàwó mẹ́ta mẹ́rin. àmọ́ practicalize ẹ̀ bó ṣe tó kalẹ̀ kó máa ṣe. tó bá fẹ́ràn nu wọn tó bá máa fẹ́ hàn sí jọ́jẹ́gbà tó bá wà pẹ̀lú rẹ̀ àmọ́ déédéé tọ́lọ̀ ni o ṣe láàrin wọn lọ́lọ́run ṣe sọ wípé fàlà tẹ̀mí ló kú làlùmẹ́ìlì ẹ mọ̀ wàá fi gbogbo ara fi sọ́dọ̀ ẹni tẹ́ ẹ fẹ́ràn ju àwọn yòókù lọ fàtàzàrò akálìmọ̀ àlàkà kẹwàá pàtó òun ti gbé aṣọ tẹ gbé kọ́ ntọ́pọ̀lọpọ̀ ọkùnrin ṣe nìyẹn níta fi sọ tó sì rọ àfisọ lórogún dílé ogun. ẹ ṣe púpọ̀ mo wá fẹ́ béèrè ọ̀kan lọ́wọ́ yín tí mo rí i pé òun náà strong mọ̀mọ́ pásíkò ni ò sí ọkùnrin níyàwó ńlé kọ́dà bó ṣe ọ̀kan lónìí ọkùnrin níyàwó ńlé kọ́dà bó ṣe méjì lónìí èwo ni àlè títà tó ṣe pé ọ̀kan nínú àwọn kàbáyìrí ẹ̀ṣẹ̀ ìlọ́lọ́run pé bẹ́yìn bá ti jẹ́ matured man o fẹ́ kan ọ̀kan ò tó ọ sì lágbára kó o fẹ́ méjì fẹ́ méjì ò tó ọ fẹ́ kan sí ibọ̀ ọba lágbára rẹ̀ kí ló tún mọ́kùnrin máa ní àlè níta. ṣe rí ìbéèrè tẹ béèrè yìí ìbéèrè tó yẹ kó gbà wá ní. àsìkò ni. àmọ́ sókítì fi dáhùn rẹ̀ ni pé ẹni tó níyàwó ńlé bọ́ọ̀ lẹ́yọ̀ kan àbóní méjì àbí mẹ́ta lẹ́yìn. tàwọn ọkùnrin là ń sọ lónìí. tọkùnrin là ń sọ tí wọ́n ń yàlè tí ń yàlè níta Ànábì ní bashiri zani bí kharabi baiti ẹ sọ fún oníṣìnà tó níyàwó tí ń yàlè níta bí kharabi baiti pélé rẹ̀ ń bọ̀ wá dàrú wà lọ́ba dàhín bí ọba ti yá ni ò ti yá ilé yóò fọwọ́ ara ẹ̀ dálé ara ẹ̀rú ilé wọn padà dahoro ẹni tó níyàwó tí ń yan àlè kí ni ó fẹ́ sọ pé òun wá tí ń yàlè kí ló lóun wá tí ń yàlè tó bá ti pé ìyàwó ló nílé yìí àlè tí wọ́n sì ń yàn yìí bó bá jọ lọ́mọge lọ ń yàn lálẹ́ tó ń sọ pé kúkú ṣe ìyàwó ẹnìkankan ìyàwó tẹnìkan padà fẹ́ ló ń ba tiẹ̀ jẹ́ kalẹ̀ tó bá jẹ́ ìyàwó ẹnìkan nìkan tó lè gbà kán ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ ló ń ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ lónìí. àwọn tẹ́rí tán máa ń yàlè èmi máa ń sọ ọ́ and I stand to be corrected ẹni tí ọkùnrin tí máa ń ṣe ẹ̀tọ́ bó ti tọ́ pẹ̀lú ìyàwó tó nílé àmọ́ ìyàwó tó nílé kò lè ráàyè àlè níta. Mashallah ẹ ṣe púpọ̀ ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ẹ̀yin tí ẹ bá bẹ̀rẹ̀ lọ́kì púpọ̀ ẹ gbọ́ àwọn nǹkan tí wọ́n kìlọ̀ fún àwọn ọkùnrin nínú ìgbéyàwó nínú Islam tó yẹ kí ọkùnrin sá fún ká gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti lè sá fún kí Ọlọ́run ọba kó fún wa ṣe tìkáyìn tí mo béèrè yìí Ọlọ́run pa á láṣẹ ni pé la takrabu zina innahu kana fa'ishatan wa sa'a sabila ẹ má dédé ṣìnà o torí nǹkan kan ni tí máa kábùkù báyìí tó sì ṣe pé ìbínú Ọlọ́run ń bẹ fẹ́ni tí ń bá ń ṣe lẹ́yìn ọmọ wa bínú Ọlọ́run kì í sígbà tó ti lóun kírun tó ń gbààwẹ̀ tó ń ṣe má dáṣẹ́ rẹ̀ nu so lábẹ́ bẹ́ẹ̀ àfẹ̀lẹ́ yìí ṣe ìkìlọ̀ pé kí ló lè mú lé èèyàn ró tí nǹkan máa dùn tí ó sì máa dà ọ̀nà tọkùnrin fi lè fà á nì ẹni kan mọ̀ sàhùn nǹkan kejì ẹni kan mọ̀ jìnnà síyàwó kọ́kọ́ mọ̀ wà ní Kánò kíyàwó wà ńlọrin àbí kọ́ mọ̀ wà lẹ́kọ̀ọ́ kíyàwó kó sì má burú àbúrú jù kí ọ má sì máa le jù koko mọ́yàwó rẹ̀ ẹ máa ṣàwàdà ẹ máa ṣe gbogbo nǹkan téèyàn máa ṣe papọ̀ tí jẹ́ kí ìfẹ́ máa pọ̀ sí kẹ́ ẹ sì máa lákàkún pẹ̀lú ìyàwó yín tó bá kàkún tó bá yẹ pé tó ṣe pàtàkì ní bá a kàkún
parí náà la sọ pé má ṣe sì náà o torí nígbà tọ́lọ́run ti jogún ìyàwó tiẹ̀ fún ẹ fi obìnrin olóbìnrin lẹ̀ fọmọ ọlọ́mọ lẹ̀ ọlọ́run ó jẹ́ kí a lè tẹ̀lé torí ká tẹ̀lé o òun ni ó fi jàǹfààní fún wa láyé àti lọ́run ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa. Lónìí tí a ṣe ètò yìí bàbá wa ìmáàmù wa Imam Abdulsalam Muhammad Raji ó tún kó kọ̀ọ̀kan Ọláyíwọlá Abdulsalam ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ kọ́lọ́n kó bá ṣàlékún dáadáa yín àwọn ni baálé fún alájà wa Alhidaya ọlọ́run jẹ́ kẹ́ gbé pẹ́jù bẹ́ẹ̀ sí fẹ́ lọ lórí àlàáfíà àtàlékún istijaba ala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin amin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.